ìwé ìròyìn díndín Oòduà ìwògbè ọmọ Odùduwà. Mo wá sí orí afẹ́fẹ́ ní òní ọjọ́ kẹsàn-án oṣù kẹfà ọdún 2025 láti tọrọ public apology àti ìforíjì lọ́wọ́ bàbá mi Fúnṣọ́ Àkàndé àti màmá Fúnṣọ́ Àkàndé, màmá mi Bọ́lá Ààrẹ àti màmá Tọ́pẹ́ Àlàbí àti bàbá wa Ẹyẹbí Ọ̀kìn àti bàbá wa Wòlíì Olúalọ́. Fọ́nrán tí mo fẹ́ ṣe yìí ni ó mọ̀ ṣe ìkìlọ̀ fún gbogbo èèyàn nílé lóko lẹ́yìn odi wípé arákùnrin tí ẹ̀ ń wò yìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Kọ́láwọlé Tèmítọ́pẹ́ Paul Ìbíjọbí kì í ṣe ẹni tí mo mọ̀ rárá, ó tilẹ̀ jẹ́ wípé ẹ lè rí aṣọ fàájá lọ́rùn ẹ̀, kì í ṣe ẹni tí fàájá mọ̀ rárá nílé lóko tàbí níbi kankan, èyí tí àwọn olóyìnbó ń pè ní disclaimer video. Ṣùgbọ́n kí n tó sọ díẹ̀ lára ohun tó ṣe, mo jẹ́ nìkan tó jẹ́ wípé tí n bá ṣe nǹkan kan, tí n bá rí wípé ọ̀nà tí mo gbé ìgbà yẹn kò dáa, mo máa jáde láti wá sọ wípé sorry fún anybody. Nítorí ìdí èyí ńkọ́, Olúalọ́ lóòótọ́ on my live video, everybody, like I've said, everybody is entitled to their own thoughts, opinion, and their submissions. And their submissions or thoughts or droppings do not represent that of my foundation. That being said, nípa gbogbo nǹkan tí arákùnrin yìí sọ lórí ohun tó ṣẹlẹ̀ láàrin òun àti Olúalọ́, I am using this opportunity to say that ìwọ Olúalọ́, nínú gbogbo nǹkan tárákùnrin yìí sọ nípa ẹ yóò jẹ́ òótọ́. On behalf of this Kọ́láwọlé Tèmítọ́pẹ́, I am saying sorry. Kò ṣe é gbógun tí mo wí tó, kò ṣe é dìtẹ̀ mọ́, kò ṣe é dìde ìjà sí, kò dẹ̀ ṣe é fẹ́nu ẹ̀gàn pé ẹni tó rú máa jẹ̀mú Ọlọ́run látara rẹ̀ ṣẹ́. Òtítọ́ ló mọ sítórì ẹ̀, ó mọ̀ gbà tó ń bẹ́ẹ̀ lábúlé, ó mọ̀ gbà tó máa ń tọrọ bẹ́ẹ̀, ó tiẹ̀ ti jẹun kù fún un rí. Ṣàdédé ló sáré pó dìde, bó ṣe wá débẹ̀ kò wáyé ẹ mọ́. Kí ló dé tó wá ń fẹ́nu ẹ̀gàn porúkọ ẹ̀ kó ti dọ́gbọ́n sí. Ẹni tó rú máa jẹ̀mú Ọlọ́run mátara rẹ̀ ṣe mo wí. Kí ẹ káàbọ̀ sí ojú òpó ti ìwé ìròyìn Díndín Oòduà gbogbo ọmọ Oòduà. Ẹ rí i pé mo máa ń sọ pé àti máa gbé nǹkan jáde kì í ṣe ní gbogbo ìgbà, tó pé iṣẹ́ pọ̀ lọ́wọ́ gan. Ẹ bá ti rí ẹjọ́ pé níṣẹ́jú ìṣẹ́jú ló ń rìlíìsì àwọn iṣẹ́ jáde, ẹ wádìí dáadáa ó yẹ kí iṣẹ́ má pọ̀ lọ́wọ́ tiẹ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ̀kọ́ tó bá ti ráyà á máa update yín, á yẹ kẹ́ máa mọ bí nǹkan ṣe ń lọ. Kí ni tí a fẹ́ sọ̀rọ̀ lórí? Ẹni tí ó ní ọ̀rọ̀ ó ní kí a fi ọ̀rọ̀ lẹ̀ fún un, ṣùgbọ́n ìdí abájọ́ ìfín ní fi ọ̀rọ̀ lẹ̀ ni pé àwọn èèyàn jẹ́ ń sinmi, ẹni àsìkò ó sinmi ó dàbí ẹni tí ayé gbàgbé lọ. Mo dúpẹ́ lọ́sẹ̀ pé ẹ̀ fi bẹ́ẹ̀ tẹ́ ẹ̀jẹ̀ á sinmi, pàápàá lórí ọ̀rọ̀ wòlíì àgbáyé Sam Olúalọ́ àti ìdílé ìyàwó ẹ̀. Ẹ ṣe gan ni pé ẹ̀jẹ̀ á sinmi. Àìlísì iṣẹ́ bíi méjì mẹ́ta oríṣiríṣi àwọn kọ́mẹ̀ntì, ààrẹ tó ṣépè, èpè ẹbọ jẹ kì í mógún, ẹni bá ṣépè ó ṣe fúri ara ẹ̀.
kó kàn mí ò ń bélé pé ìdá ìpè padà. ẹ sì gbàdúrà náà ó sì gbà fún ara ẹ̀. nínú àwọn ẹ̀sìn tá à ń sìn ẹ̀sìn múmìnì ní bó bá gbàdúrà fún yàn ìdá 10 àdúrà tó gbà fún yàn ọ̀dọ̀ ẹ ló lọ. bó bá sì ṣe pé náà ó tún gbà nú ẹ̀. ẹ máa ṣe ìdí pé àti pé ìpè forí burúkú mọ̀yàn bí ẹ bá ṣe pé bí ò bá ti jẹ́ pé mo ní àbúrò kan lọ́kàn ìpè ò ní mọ̀ mi kò sí ní mọ̀ ẹ̀yìn náà ìpò ní mọ̀ ẹ̀yìn náà torí nǹkan tẹ́ ìgbọ́lẹ̀ sọ̀rọ̀ lórí. àwíṣẹ sádàgbàjà àgbélébò lóko tèmi jẹ àwíṣẹ tàgéré kankan fún pẹpẹtẹ mọlẹjì dọwọ kankan mú dùn. ọ̀pọ̀lọpọ̀ ń wò pé tó pé Olúwa ló jẹ́ ọmọ ìlú tàgbébì bẹ́ẹ̀ ni àkọ́kọ́ nù ọmọ ìlú mi nínú èsì gbàdúrà kẹ tó wà lókè kò jábọ̀. wòlíì àgbáyé Olúwa lọ èmi ò sinmi o mi ò sinmi mò ń ṣèwádìí tèmi torí pé iṣẹ́ táwa kọ́ ni dáadáa tá a sì mọ̀. èmi ò dàbí Rótìmí Ìdàgbòrú ò kọ iṣẹ́ kò sí ní iṣẹ́ ìlú ègbò tó lòun wà ó dà bẹ́ẹ̀ ṣùgbọ́n má fi ní tí ó pa ẹ́ láàárọ̀ ọjọ́ iwájú má fi wó kìkì ló ń fẹ́ sọ fún Rótìmí Ìdàgbòrú nù. ẹni ẹ̀ tó bá wò wá nílé ẹ pé mo kọ́ fi orin kan bẹ̀rẹ̀ orin yìí mo mọ̀ọ́mọ̀ lọ gbéjà látọ̀dọ̀ Elijah Akíntúndé ni Ọlọ́run ò sọ bẹ́ẹ̀ mo ló kọ orin mo dúpẹ́ lọ́wọ́ yín o bàbá wa tẹ́ kọ orin tó pé ohun tó ní ìtumọ̀ ni yálà àáfàá ni aláwo ni àbẹ̀lẹ́sìn kírísítẹ́nì ẹ tí Ọlọ́run bá ti mọ̀ ẹ́ gbogbo àmọ́ sọ ní ẹ má jẹ́ ká wá díẹ̀ tí Ọlọ́run ti yàn ẹ̀já fi wọ́n lẹ̀ ẹ kọ́ Ọlọ́run dá wọn lẹ́jọ́ ẹ kí Ọlọ́run kò dá ẹjọ́ gbogbo ariwo tí Rótìmí pa kò fi làákàyè sí ni ohun tó ń jà fún o lè dá ṣùgbọ́n ọ̀nà tó ń gbé kalẹ̀ ó burú. Olúalọ́ ò fẹ́ yàwó lórí social media Olúalọ́ ò mọ̀ yá ìyàwó ẹ̀ lórí social media Olúalọ́ ò mẹ̀gbọ́n ìyàwó lórí social media ẹjọ́ wọn pa fún kó máa kó wọn bọ̀ lórí social media kó máa kó yàwó bọ̀ kó máa kọ́ ọmọ bọ̀. ìyá ìyàwó ẹ̀gbọ́n ìyàwó tó pariwo ẹni kan ò ṣe wádìí pé kí ló fa sábàbí nígbà kan kọ́ ní ọdún 10 làwọn ti rí ó di ọdún 3 nísìn ó di ọdún 2 àbọ̀ ẹni náà ò ṣe wádìí pé ó ní ìkàkà tó ń bẹ̀ ń bẹ̀. bàbá tó àwọn pọ́tọ́ pọ́jọ́ iṣẹ́ Ọlọ́run ẹ̀ṣọ́ òjíṣẹ́ Ọlọ́run ìṣe èèyàn ebe èèyàn lẹ́ran bíi tiwa ni Sam Olúalọ́ a sì ti pa ojú tí a ní ẹ lọ sílé ẹjọ́ ẹ pé Sam Olúalọ́ ẹ pé lẹ́jọ́ bá pé ọ̀rọ̀ yìí dá yín lójú tí ó tì ní Ìdàgbòrú bá rí pé ọ̀rọ̀ tó ń sọ ó dáhùn lójú dáadáa gbogbo ohun tó ń sọ ètò wá dùn mí jù ní àwọn tó jọ ọmọ ìlú wa gẹ́gẹ́ lọ́pọ̀ nínú wọn ṣe fáráàlú wọn ṣe fẹ́ẹ̀yàn ẹ tó wá tún ṣe ẹ tún dìtẹ̀ ẹ mọ́ ó ga ọmọ Yorùbá ṣùgbọ́n èdè gbàdúrà kan pé gbogbo ìkàtẹ bá ti nà sọmọlàkẹyìn pé kó lè ṣubú ilé ìlú ọ̀hún náà padà sí i ṣe pé àdúrà ni o ẹbí dáa lójú ẹ lọpẹ ṣe bẹ́ẹ̀ àkókò tí ìtò ni a ṣe ń kó pọ̀ ni o àwọn ti wádìí ọmọ Olúalọ́ ń bẹ lálàáfíà ara ìyàwó Olúalọ́ ń bẹ lálàáfíà ara ó yí àwọn akátá sọ bẹ́ẹ̀ ọmọ Olúalọ́ ó ń bẹ níbi tó pọ̀ wà dáadáa ìyàwó ó ń bẹ níbi tó pọ̀ wà dáadáa àìdásí ẹbí ẹ àti ẹ̀gbọ́n àti ìyá ó yé jẹjẹ mọ̀ pé lára àwọn mọ̀lẹ́bí tó jẹ́ àbúrò sí ìyàwó Olúalọ́ tá à ń pariwo wọ́n ń pe ẹ̀gbọ́n ó sì ń dá wọn lóhùn àwọn kọ̀ọ̀kan ń pe ẹ̀gbọ́n wọn bá wọn sọ̀rọ̀ ìdí tó bá bẹ̀gbẹ́ ẹ̀ sọ̀rọ̀ tó fi báyà ẹ̀ sọ̀rọ̀ táwọn fi lọ bí ilé tó fi sọ̀rọ̀ ó yé ìyàwó Olúalọ́ fúnra rẹ̀ tó bá tó àkókò á ṣe aṣọ kó lójú ìtàgé ẹ ra àti ibẹ̀ lẹ́yìn ìtàgé ẹ rí nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ má lérò pé adákẹ́ àwọn náà ò dákẹ́ ò pé ìjà tí Rótìmí ìjà pé kò dá ṣùgbọ́n ó jà lọ́nà tó pé kò bójú mu Olúalọ́ yìí ṣe èèyàn ló fẹ́ bàjẹ́ ẹnì kàtẹ́ sọ́jà sọ fún yín àwọn òjíṣẹ́ Ọlọ́run tí wọ́n máa ń ṣe ìbàjẹ́ ara wọn mo fẹ́ bá wí jù Rótìmí Ìdàgbòrú ti jẹ́ kẹ́ ẹ mọ̀ ó ní oníṣẹ̀ṣe lónìí náà sì ra mọ́ oníṣẹ̀ṣe lè yóò lẹ́wọ̀n lọ́rùn àpẹẹrẹ ìṣẹ̀ṣe ni tó bá jọ ọmọ Ifá dáadáa ní tá à ń pè ní okùn Ifá rèé bó bá gbélé sọ̀rọ̀ nítumọ̀ kò sí oníṣẹ̀ tí ò rí tí ò ní mọ̀ ilé ètò olókùnrin funfun bàbá ti lè lọ́wọ́ rẹ̀ àbí lọ́rùn rẹ̀ ti mọ̀ pé ìṣẹ̀ṣe gidi lèmi ìṣẹ̀ṣe mo gbèrú jù gbogbo táìwó lára mi ìṣẹ̀ṣe ni yóò mọ̀ pé mo súnmọ́ ìṣẹ̀ṣe èmi ò tó Olúalọ́ ò súnmọ́ ara wọn dára rárá ṣùgbọ́n mo ń wádìí nǹkan tó ń ṣẹlẹ̀ mo sì ń gbọ́ òótọ́ ọ̀rọ̀ ńbẹ̀ tí ò bá dáa wọ́n sọ fún yín ẹ̀sìn ìṣẹ̀ṣe kì í bá àyàn jẹ́ tó wọ́n bẹ̀rù ṣùgbọ́n yarí ẹ̀sìn kíní ìkejì tẹ pé ẹ̀sìn àtọ̀húnrìnwá tó wà nílé ayé àwọn gan ní ìṣòro èyí ṣe pé pásítọ̀ wọn máa dìtẹ̀ nìkejì pásítọ̀ kan dìídì dáhùn ó lóun máa rí pé adámi mógo
tí Olúwa ló dá sílẹ̀ pé ó wálẹ̀ kí ló dé ṣé Olúwa ló lòun bínú sí ni àbí Ádámù mọ́kò tó ń dálẹ̀ Yínká Ayéfẹ́lẹ́ ní dá rédíò station lẹ̀ káàkiri ó ṣe wá jẹ́ pé Ádámù mọ́kò rédíò tẹ́nìkan dálẹ̀ ló ń bẹ ẹnu ó ní pásítọ̀ tó wá dá rédíò lẹ̀ káàkiri ẹnìkan dáhùn ó lóun máa rí i pé nǹkan tó ju mountain of fire torí ojú Olúwa ló máa rí mo wá bèrè wá bèrè kí ni mountain of fire rí ṣé àgbọ̀rò mountain of fire mọ́ ṣe bẹ́yìn náà ní bẹ́ńdì ọ̀rọ̀ ẹ má jẹ́ máa dìtẹ̀ ara débi pé iṣẹ́ tàǹkárí pa fẹ́ bàjẹ́ bí ẹ bá ṣe nǹkan tó da ẹ lọ bá kò jẹ́ nǹkan pariwo lórí social media èmi gẹ́gẹ́ nìkan ẹ̀ lè pè mí pé kí n kọ́ ẹbí ará àti ẹmọ ìwọ́n tó ń ṣe kí n dá yín lóhùn bẹ́ẹ̀ bá máa ṣe ẹ lọ sílé ẹjọ́ ẹ fẹ́ wádìí ọ̀rọ̀ ẹ wádìí dáadáa mo gbóṣùbà fún arákùnrin kan mi ò mọ̀ pẹ̀ tó ṣe interview tó pe ìbá ìyá ìyàwó lọ tó pè wọlé tó dáhùn dáadáa àwọn ẹ̀kọ́ iṣẹ́ sọ̀sọ̀ ó kọ́ iṣẹ́ ìwádìí ó kọ́ dáadáa ó dẹ̀ mọ́ ẹ bá máa ṣèwádìí wàá lọ sí ibi tó yẹ kó lọ sí wàá tẹ̀ tó yẹ kó tẹ̀ àwọn ọ̀rọ̀ tó yẹ kó yà wá yà Rótìmí Dáre wà lókè olóhùn àwí kòkó ló ti rí kòkó ẹjọ́ wà wí Nàìjíríà Rótìmí Dáre pé lóòótọ́ ọmọ ṣe wọn bọ̀ ẹ lọ sọ́dọ̀ Oríyọmí Hamzat á wádìí ẹ wo ti Ilé-Ifẹ̀ Odùduwà ẹ wo bó ṣe wádìí kalẹ̀kalẹ̀ wọ́n ti mọ́lé wọ́n ṣe bá ń ṣàwò síbẹ̀ kò jáwọ́ àwọn náà pè ní ìwádìí ọmọ ẹ̀dẹ́ máa ṣe ìwádìí ó ní ìtumọ̀ Adéọmọdé á ṣe ìwádìí á ní ìtumọ̀ á rí òdo tá a gbà mú báyìí Sunday Àgbáyé Ilégbèlọ béèrè wùdìwé èmi ò ní mọ̀ bó ṣe jẹ́ máa ka ìlà ojú ẹ̀ tó bá ṣe dáadáa wàláì tó wáyé pé bàbá Olúwa lọ mo wádìí ọpẹ́ mo rí pé mo rí nǹkan tí ò dáa lára wọn ni ẹ gbàgbé pé ọjọ́ ọmọ ìlú ni o ṣùgbọ́n èmi ti wádìí pé ìyàwó Olúwa lọ ọmọ Olúwa lọ ó wà ní àlàáfíà kí wá ní wàhálà tí Rótìmí Dáre tó kún fi ń béèrè pé dandan kó máa kó o lọ social media tó bá dá ẹ lójú pé lẹ́jọ́ tó bá kó dájú pé ó fi ṣe nǹkan kan ni ó fi ṣe oògùn agbára ni o ó fi ṣe aṣọ ni o ó ti pa ni o ó ṣe kíni kan ni wá di ibi tó wà gangan kọ́lá lọ́wọ́ ìbà rẹ lóde ọ̀run àwọn máa wádìí wọn á rí àṣírí dáadáa tó bẹ̀ sí ní ìlànà sọ̀rọ̀ Rótìmí Dáre ó bọ́ sí irọ́ ìlànà sọ̀rọ̀ ẹ bọ́ sí yẹ̀yẹ́ ìlànà sọ̀rọ̀ tí ò nítumọ̀ wá balẹ̀ pé o bẹ̀ sí ṣépè fún àwọn olórí ìjọ o ṣépè fún Adébóyè Kúmúyì o ṣépè fún bàbá Síkáyà àti bàbá Bíárà Olúwa lọ èpè lójoojúmọ́ kí ló dé àwọn ẹni lè dùn pé ó ṣépè fọkọ wọn ṣé náà ọmọ lè dùn pé bàbá wọn lòún ṣépè fún gbogbo àbọ̀ bàbá wọn lójú tán ibo ló wá fẹ́ fojú sí apá pé gbogbo àwọn tó ń sọ wá jáde tó bá jáde tán ìwọ nìkan náà fi parí ìjà Rótìmí Dáre kí ló dé ó ṣe wádìí ẹ dáadáa kó wádìí kó rí òkúlù òdìmú ìyàwó àti ọmọ Olúwa lọ ń bẹ láyé ń bẹ láàyè ń bẹ lálàáfíà ara ìyàwó ẹ ló wá mọ ìdí tó fi pe ìyá ẹ ṣùgbọ́n ìyàwó Olúwa lọ wọn ni ó wà ní àlàáfíà ara àti ìdúró sí àti náà wẹ́n jẹ́ ìdọ́pọ̀ tó lọ káàkiri ṣùgbọ́n mo sọ fún pé Olúwa lọ yìí ṣe tí àárín fín mo tún sọ Olúwa lọ yìí ṣe tí pa máa bàjẹ́ wòlíì Olúwa lọ lọ́rọ́ tá a wà yìí orílẹ̀-èdè United Kingdom wọ́n ń retí rẹ̀ ńbẹ̀ ẹ̀ sì ń pariwo lórí social media pẹ́tàn kẹ́rẹ́ àwọn wòlíì sọ pé ipò tí wọ́n fọlọ́ àlọ́wọ̀ tẹ́wọn lọ́rùn ló ń pariwo jù àwọn tó pé wọ́n wọ́nà àtijọ́ àti báwọn náà fẹ́ ló kọ bàbá mi lẹ́sọ̀ sọ̀rọ̀ di ìkẹ́nẹ́pọ̀ blọ́gà náà bẹ́ẹ̀ ti àwọn tó ń ṣe blọ́gà òun náà bẹ̀ sí sọ kódà ó ti sọ ọ̀kan lẹ́nu ọjọ́ mẹ́ta ṣé wòlíì lẹ́nu tó pé ó ń ṣépè fún Tọ́pẹ́ Àlàbí tó sọ pé ọmọ àlè kíní kan ni èèyàn búkúrú kò ní ìjòkó rere tó pọ̀ pẹ̀lú Bọ́lá rẹ̀ wọ́n ní àkànwọ́ ṣé wòlíì gidi nìyí. Tọ́pẹ́ Àlàbí ò dẹ̀ lórúkọ rere o ẹni tó gbé ọmọ ọlọ́mọ tó gbé fún àlè tó ń kọ̀rẹ́ ìtòrin ẹ̀mí ẹni tó jáde lọ́dọ̀ Àjànàkú tó ba bẹ̀jẹ́ ọ̀dọ̀ màmá rẹ̀ dẹ̀ wò lóògbé ó ba bẹ̀jẹ́ ó ba jà ní. ṣé wòlíì lẹ́yìn àbí Ajáwé Ṣọlá ó dá má bínú mo tún sọ fún ẹlẹ́ẹ̀kan sí gbogbo tẹ bá mọ̀ tẹ bá fẹ́ sọ ẹ sọ sórí kọ́mẹ́ǹtì ẹ bú mi ẹ sọ̀rọ̀ sí mi ẹ bì mí ìwádìí wa ń lọ lọ́wọ́ ẹ béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ fẹ́ béèrè ẹ bá lè darí òun àdá ẹ lóhùn ká àsọlá máa sọ tó bá kọ́ iṣẹ́ yìí a sì mọ ibi tó fi ti lè dè wá àwa máa ń ṣèwádìí ká tó gbé kankan jáde nílé iṣẹ́ tiwa ní Díngí Oòduà TV a ṣe ìwádìí a béèrè bàbá béèrè lójú ayé àti béèrè lọ́dọ̀ àwọn àgbààgbà a ràn àwọn tó pé kí ni àtùpárí ìdí rẹ̀ a ránṣẹ́ sọ́dọ̀ àwọn àgbààgbà wo pé kí ta fẹ́ ṣe kò ní bu wa lọ́wọ́
tábà ti ní ká máa tọ́jú á tẹ̀síwájú tábà ní gbọ́kò bẹ́ẹ̀ gbọ́kò náà nù. Olúwa lóye ṣe ni àrífín ìwádìí wa ṣì ń lọ lọ́wọ́lọ́wọ́. Olúwa lóye ṣe pé ẹ lè kàn lábùkù ẹ Tinubu wọn bí lórí Adámimógo yóò kàn bínú kú ni. Àwọn pásítọ̀ tó ló burú jù àwọn òjíṣẹ́ Ọlọ́run gan ní kẹ́ ẹ bẹ̀. Bàbá Ẹ̀sìkáyà ẹ bẹ̀ òjíṣẹ́ Ọlọ́run, Oyèdépọ̀ ẹ bẹ̀ àwọn òjíṣẹ́ Ọlọ́run yín, Kúmúyì ẹ bẹ̀ òjíṣẹ́ Ọlọ́run yín, Bàbá Adébóyè ẹ bẹ̀ àwọn òjíṣẹ́ Ọlọ́run yín. Àwọn gan ní Sátánì torí èṣù òjíṣẹ́ bá ṣe bí Jésù lọ ṣe bí òun náà. Sátánì gan ni àwọn tó pa lójíṣẹ́ Ọlọ́run míì tó pé àwọn kan ń bẹ lóòótọ́ tó pé wọ́n à ń ṣe òjíṣẹ́ Ọlọ́run, òjíṣẹ́ Sátánì gidi ni wọ́n tán burú gan. Rẹ ti ń sọ pé òun máa rí pé iléeṣẹ́ nìkan bàjẹ́ pé ìgbésí ayé nìkan wó tó pé kí ló fẹ́ bà fà. Ìyàwó lọ́lọ́ ìbẹ̀rẹ̀ làfẹ́ ara o àti ọmọ wọn tó bá tó àkókò àájẹ kẹmọ. Àwọn iṣẹ́ sálẹ̀ bá yá gbégbé lóko tó lè jẹ́ àwọn iṣẹ́ tàgẹ́rẹ́ yìí kàkà fún pèpè ẹ bá mi pín káàkiri ẹ bá mi ṣíà ẹ bá mi láìkì ẹ bá mi kọ́mẹ̀ntì sí ẹ wá fọ́lò Díngí Oòduà TV lórí YouTube ẹ láìkì wa lórí àwọn iṣẹ́ sálẹ̀ àgbáyé ní ti TikTok wa ká máa rí báwo ire o. Díngí Oòduà o ẹ kàwé ìròyìn ká máa fi mọ bí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀. Díngí Oòduà àlàyé lórí ìṣìíríṣìí níbikíbi ìwé ìròyìn tó bá rí ayé. Díngí Oòduà o.